gbajúgbajà olórin fújì nni tó tún jẹ́ ọba orin ìyún Alhaji Saheed Akorede Okunola ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá ó ti tọrọ àforíjì lọ́wọ́ ẹni tó jẹ́ bàbá àti aṣíwájú fún gbogbo orin fújì lásìkò yìí Alhaji Abdulrasaq Kọ́láwọlé Ìlọ̀rí ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Kollington Àyìnlá tàbí Kébé Kwara lórí bí wọ́n ṣe ní ó fi ọgbọ́n forin yẹ̀yẹ́ bàbá náà tí Saheed Òṣùpá sì ti jẹ́ kó di mọ̀ pé òun ò yẹ̀yẹ́ Kollington o àti pé ìdí tí ó fi dàbí pé òun yẹ̀yẹ́ Kollington ni pé ó ní ẹnìkan tóun fẹ́ fi orin báwí tóun fẹ́ fi orin bú ìyẹn ló jẹ́ kó dàbí pé òun yẹ̀yẹ́ Kollington ẹ̀rọ àti pé lọ́sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn ní Saheed Òṣùpá ló dá awuyewuye ńlá sílẹ̀ nígbà tó ní lágboolé fújì ànábì mẹ́rin péré ni ló wà lágboolé fújì ìyún òun Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tọ́pọ̀ èèyàn mọ̀ sí Pasuma Alhaji Abbas Akande Obesere tọ́pọ̀ èèyàn Alhaji Abbas Akande tọ́pọ̀ èèyàn mọ̀ sí Obesere àti ẹni tó jẹ́ olùdásílẹ̀ fújì olóògbé Síkírù Àyìndé Agbájélọlá tọ́pọ̀ èèyàn mọ̀ sí Barrister ó ní àwọn mẹ́rin yìí ní òpómúlérè fújì tí àwọn jẹ́ ànábì tó sì ní gbogbo àwọn olórin fújì tó kù sàbí ìyún ọmọlẹ́yìn ni wọ́n jẹ́ fún àwọn pátápátá ọ̀rọ̀ yìí làwọn èèyàn rí gẹ́gẹ́ bí àbùkù fún Kollington àti Alhaji Wasiu Ayinde Marshal tọ́pọ̀ èèyàn mọ̀ sí K1 The Ultimate ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó lè fi ìdí ẹ̀ múlẹ̀ báyìí ó wípé ọ̀rọ̀ kò rí bí àwọn èèyàn ṣe rò nítorí pé Saheed Òṣùpá ó ti tọrọ àforíjì lọ́wọ́ Kollington tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nígbà tí wọ́n pàdé níbi ayẹyẹ ọdún 75 years tí Kollington ṣe lọ́jọ́rú ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tó kọjá ní agbègbè ní inú gbọ̀ngàn Èkó Club tó wà ní Bọ̀dé Thomas ní agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó àgbègbè Òṣùpá ó ṣàlàyé fún Kollington wípé òun kò lè rí fín láíláí bàbá ló jẹ́ sóun àti pé ìdí tóun fi kọrin náà ó ti ṣàlàyé ẹ̀ fún Alhaji Kollington ṣùgbọ́n nígbà tó tún ṣàlàyé náà síwájú fún gbogbo ayé níbi orin tí òun àti àwọn olórin tó kéré sí bíi Alhaji Tọ́pẹ́ Nọ́tíkà Alhaji Musibau Ẹ̀mẹ̀sí tó jẹ́ aṣojú ọ̀gá ńlá Pasuma àti Isa Mirinda tó jẹ́ olórí ẹbí Alhaji Sule Alao Malaika ibi tó ti ń bá wọn kọrin pọ̀ ní Saheed Òṣùpá jẹ́ kó di mọ̀ pé Kollington Àyìnlá fún rẹ̀ náà ànábì ni nídìí iṣẹ́ fújì kódà ó ní Malaika náà ànábì ni ó ní ṣùgbọ́n ìdí tóun kúkọ́ fi dárúkọ wọn mọ́ àwọn mẹ́rin tóun kọ́kọ́ dárúkọ ni pé òun ò fẹ́ kó pọ̀ jù kí ẹni tóun forin bá wí kó lè mọ̀ ó ní ṣùgbọ́n òun fẹ́ kí gbogbo ayé mọ̀ pé Kollington náà ànábì ni ó ní àwọn bíi Fatai Dio wọ́n jáde lára Kollington tó sì ń ṣe dáadáa ó ní irú Isa Mirinda tóun náà jẹ́ olórí ẹbí Malaika báyìí ó ní òun náà ń ṣe dáadáa ó ní sàbí ìyún ọmọlẹ́yìn Malaika ìlòun náà ṣùgbọ́n ó lẹ́ni tóun bá wí báyìí òun fẹ́ kó mọ̀ ìlòun kò sí kọ́kọ́ dárúkọ Malaika àti Kollington ní báyìí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́rọ̀ náà ni wọ́n ló wá ti ń sọ pé ó ti fojú hàn pé Wasiu Ayinde ní Saheed Òṣùpá ló ń bá wí pẹ̀lú àlàyé tó ṣe ṣùgbọ́n o kókó ọ̀rọ̀ ni pé Saheed Òṣùpá ó ti tọrọ àforíjì lọ́wọ́ Kollington ó sì ti tún ọ̀rọ̀ tó sọ sí i nípa bá ṣe ló yẹ̀yẹ́ bàbá náà pé ọmọlẹ́yìn ló jẹ́ ní agboolé fújì tí kì í ṣe ànábì tàbí òpómúléró tó dá dúró fúnra ẹ̀.